colleague mi ni Saheed Òṣùpá ó jẹ́ olórin ni mo mọ̀ Saheed Òṣùpá sí olórin dẹ̀ ní Táyé Currency so Pasuma ọ̀gá mi lòun tí mo gbà pé tí mo fẹ́nu ara mi sọ pé ọ̀gá mi torí mi kò ṣẹ́ lọ́wọ́ ẹnì kankan mo kàn láìkí Paso pé he's a humble person. àwọn mọ̀ pé àwọn làwọn ń bá wí àwọn ò ní sọ̀rọ̀ àwọn mọ̀ wèrè mọ́ mútọ̀ kò ní jánà tọ́ ọba ilé sọ̀rọ̀ ọ̀tọ̀pọ̀ ọ̀tọ̀bẹ̀ wọ́n mọ bí ó pèsè ọ̀tọ̀rọ̀ ọlọ́ọ̀tọ̀rọ̀ ọ̀tọ̀pọ̀ ọ̀tọ̀bẹ̀. káàkiri gbogbo àgbáyé ẹ ṣé mo dúpẹ́ o tẹ máa ń bá mi ṣe àwọn prógrámù mi lọ́tún lọ́sì níbikíbi ẹ̀yin tẹ ní ẹ̀yin títí ara ń bára awuyewuye míì tún ti ṣẹlẹ̀ lágbolé fújì ní dédé àsìkò ìgbà tí Táyé Currency tó ń tẹnumọ́ wípé kí Dr. Saheed Òṣùpá kọ̀líìgì àwọn ni èyí ló fà á tó jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Saheed Òṣùpá òun ni wọ́n ti mú ọ̀rọ̀ náà bẹnu lórí social media látàrí wípé ìwà àfojúdi lásán òun ni Táyé Currency tó wì. Táyé Currency ló lọ sọ̀rọ̀ yìí níbi interview wọn kan pé ọ̀gá àwọn ni Pasuma ṣùgbọ́n kọ̀líìgì lásán òun ni King Dr. Saheed Òṣùpá. ẹ̀yin tí tèmi ẹ̀yin tí ti ara ń bára àṣírí ọ̀rọ̀ yìí ohun tó ṣẹlẹ̀ yìí gan lèmi fẹ́ mú jáde. màá fẹ́ jẹ́ ká farabalẹ̀ ká wá wo fídíò ibi tí Táyé Currency àti King Dr. Saheed Òṣùpá tí wọ́n ti jọ kọrin papọ̀. àṣírí orí stéèjì ohun tó ṣẹlẹ̀ lórí stéèjì lọ́jọ́ náà màá fẹ́ jẹ́ ká wò dáadáa. nítorí tẹ́ bá gbàgbé o Táyé Currency àti King Dr. Saheed Òṣùpá wọn ṣẹ̀ṣẹ̀ jọ máa pàdé lórí stéèjì kọrin. ṣé wá rí fídíò eléyìí tí mo fẹ́ mú wáyé máa fẹ́ jẹ́ ká wò dáadáa níbi tí Táyé Currency tó ti sọ lójú King Dr. Saheed Òṣùpá lórí stéèjì ń bẹ̀ wípé ọ̀gá òun ni Pasuma bẹ́ẹ̀ ni kò lí ẹ̀gbọ́n òun ni Saheed Òṣùpá ó yànnà náà lójú Saheed Òṣùpá ń bẹ̀ wípé ẹ̀gbọ́n lásán ni Saheed Òṣùpá jẹ́ sí àwọn ṣùgbọ́n Pasuma jẹ́ ọ̀gá sí àwọn. Táyé Currency ò ṣẹ̀ṣẹ̀ máa sọ̀rọ̀ yìí ìdí rèé tí mo fi mú ètò yìí wá fún àwa tá a jẹ́ olólùfẹ́ fújì máa fẹ́ jẹ́ ká kọ́mẹ́ǹtì lórí prógrámù kẹjẹ bá mi share kẹjẹ bá mi táàgì ibi tí àwọn tó ní ọ̀rọ̀ yìí dáadáa bá mi táàgì Táyé Currency àti King Dr. Saheed Òṣùpá. kí ni àwọn fáǹsì King Dr. Saheed Òṣùpá fẹ́ bá Táyé Currency fà báyìí nítorí Táyé Currency ò ṣẹ̀ṣẹ̀ máa sọ̀rọ̀ yìí o lójú Saheed Òṣùpá wípé ẹ̀gbọ́n òun ni wọ́n kọ̀líìgì òun ni wọ́n. kí wá ní nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí Táyé Currency ti sọ̀rọ̀ yìí torí láti ìgbà náà o làwọn tí wọ́n jẹ́ mídíà King Dr. Saheed Òṣùpá àtàwọn tó jẹ́ fáǹsì wọn ti gbé ọ̀rọ̀ yìí lórí. kódà fídíò ó tún jà ràìnràìn níbi tí Saheed Òṣùpá tó ti pe Pasuma tó sì fi ṣeré wípé ọ̀gá ọ̀rẹ́ kọ̀líìgì mi gbogbo ẹ̀ mọ́ra wọn náà a fi ń ṣayọ̀yọ̀ ni. ẹ wá jẹ́ ká farabalẹ̀ ká wá gbọ́ ohun tí Táyé Currency sọ lójú Saheed Òṣùpá lórí stage. ẹ farabalẹ̀ ó yẹ jẹ́ ká gbọ́ ìbẹ̀lẹ̀ tí máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lágbolé fújì ó yá ẹ jẹ́ ká gbọ́ ó yá. òpó tí mo máa ń fẹ́ Táyé èmi kò ń kọrin nìyí mi ò mọ bó ṣe ń wá. èmi kàn ń jẹrọ ni o èmi ò mọ bó ṣe jẹ́ èmi kàn ń kọrin ni mi mọ bó kìkì ṣe dé. iṣẹ́ Ọlọ́run sáàsì ramọ́ ní o ló bá jẹ́ ènìyàn ọmọ Ádámọ̀ o ọjọ́ tí bá ṣẹ̀ wọ́n á sí wọ́n á sí bò lọ́rùn o ọjọ́ tí bá ṣẹ̀ wọ́n á sí wọ́n á sí bò. Currency báyìí náà ní kúlẹ̀. Ìbáṣu báyìí náà ni Àkàndé báyìí náà ni ìbáṣu báyìí náà ni wa ọmọ òṣèré ìtẹ báyìí náà ni Àkàndé kú bá ń sìn ìbáṣu. olórí ẹbí ní Currency jẹ́ nínú ẹbí èmi lè yan Paso tí wọ́n tún nínú ẹbí. ẹ ṣe wọ́n dúpẹ́ àgbésí lókè ọ̀hún lábàǹkà ó sì gbẹ̀kọ́ ọ̀gá mi ọ̀gá mi ọ̀gá mi ọ̀gá mi.
báàsì kọ̀ọ̀bá mi ní. Ẹgbọ́n mi lò ṣùpá ọ̀gá mi ní Paso ló sọ tó sọ̀sì wọn má bì kan jẹ́ gbogbo àjọ ń ṣe náà ni àjọ wa. Ara òyìnbó ọkọ̀gà ó kárẹ̀ oṣù. Ó yá kádúró kábẹ̀rẹ̀ kábà ti sẹ̀. Ọlọ́run ló gbé ní ìgbà olórí. Àní kọ́ má ṣe tàbí ìṣùgbọ́n sórí wa o Òṣùpá ọba. Táyé sáré dàbí ní pèdè tó lárinrin Òṣùpá ọba. Táyé tí mọ́mí àndáni mama choose music. Alpha. Ọ̀gá kọ̀lídì Òṣùpá mi ò bá àwọn Yorùbá yẹn rí ọ̀gá kọ̀lídì. ọ̀gá Bàbá kọ̀lídì èwo tún ló tún bẹ̀rẹ̀ báyìí èwo tún lọ ọ̀gá kọ̀lídì mi ọ̀gá Òṣùpá yìí bàbá kọ̀lídì. Àwọn oríṣiríṣi kan ló wà lọ́wọ́ ẹ̀. Oríṣiríṣi kan ló wà lọ́wọ́ ẹ̀.